Aláròyé máa wí o. Olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ sẹ́nẹ́tọ̀ Bukola Saraki ti pàdánù ìyá rẹ̀. Inú ìbànújẹ́ ni olórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún wà báyìí látàrí bó ṣe pàdánù ìyá tó bí i lọ́mọ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2024 ni abilékọ Florence Morenike Saraki fayé sílẹ̀ tó gbọ̀run lọ lẹ́ni ọdún 99 89 lókè èèpẹ̀. Gẹ́gẹ́ bí Saraki fúnra rẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo ayé lálẹ́ ọjọ́ ìṣẹ́gun, ó ní alẹ́ ọjọ́ náà ni ìyá òun dágbére fáyé. Nínú àtẹ̀jáde kan tó fi sórí ìkànnì rẹ̀ ló ti sọ pé pẹ̀lú ìbànújẹ́ àti gbígbà fún àṣẹ Ọlọ́run ni òun fi kéde ikú ìyá òun, abilékọ Florence Morenike Saraki, tó jáde láyé pẹ̀lú àlàáfíà lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2024 yìí. Ó ní a ó máa kéde ọjọ́ àti àsìkò tí ètò ìsìnkú yóò wáyé tó bá yá. Saraki tó pàdánù ìyá yìí wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá kẹ́dùn ìpapòdà màmá náà fún àdúrà, ìbánikẹ́dùn àti àdúrótì wọn. Bẹ́ẹ̀ ló gbàdúrà pé nǹkan rere lòun yóò fi san padà fún gbogbo wọn. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.